Hello. Yeah, good morning. Mhm. Ṣé dáadáa la bá wa? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Báwo ni náìtì wa? Olúwa ṣeun. A máa rí gbọ́ o, a tún rí kà ní o. Ní pásítọ̀ kan tí ó jẹ́ Prophet Johnson Suleman. Yes, ẹ kúkú mọ̀ pé pásítọ̀ ni, òjíṣẹ́ Ọlọ́run dẹ̀ ni. Àti pé prophet tún ni. He's a prophet. Lọ́ bá ní pẹ́pẹ́ sí o, òun ló sọ o. Prophet yẹn ló sọ o. Ó rí sí Trump tó wọlé o. Trump tó wọlé tí gbogbo àwọn US tán jubilate. Prophet yẹn ní ká lọ kọ́ ọ́ lẹ̀ o pé Trump nílò ju 1 year lórí ibi tó yàn án sí o, ibi tó win sí o. That is òun ló ń gbégbá orókè ní US. Àtijọ́ tara náà ti ń yọ̀ pé ó ti win obìnrin tó wà ńbẹ̀. Bí Makara àbí kí ló lóun jẹ́ yẹn woman yẹn. So, what are we saying? Bí Suleiman gbé microphone, ó ní kán lọ kọ́ ọ́ lẹ̀. Ó lọ́dún kan péré ló máa ṣe bẹ́ẹ̀ tán máa fi arrest ẹ̀. Ó dáa kí ló ṣe o? Àìtí rí yẹn gbọ́. Ó ṣáà ní kán lọ kọ́ ọ́ lẹ̀. Pé obìnrin tó win yẹn, pé bóyá kẹ̀dẹ̀ rèé o, bóyá ó tún ríìgì bí àwọn aráabí ni, Ọlọ́run ló mọ ìyẹn Trump. A à tí mọ wúlẹ̀wúlẹ̀, but bó bá ṣe ń lọ ṣá, à á tún jẹ́ kẹ́ ẹ gbọ́. Even gan ẹ máa tún rí nínú íńtánẹ́ẹ̀tì. Suleiman ló sọ bẹ́ẹ̀ o, prophet yẹn, Johnson Suleiman. Òun ló sọ. Ló bá ní kí gbogbo wa mú gègé ká kọ́ ọ́ lẹ̀ ní nǹkan tóun sọ. Pé a mọ̀ pé nǹkan tóun sọ pé òótọ́ ni. A mọ nǹkan tó rí. A dẹ̀ mọ ohun tó wà lábẹ́ tó tún yà ràn-ìnràn. Kó má tún jẹ́ pé bíi tàwọn aráabí tó jẹ́ pé Ọlọ́run ò yàn wọ́n bẹ́ẹ̀, àwọn náà yanra wọn. Kó má lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni. Ọlọ́run nìkan ló yé o. So kò tíì yé wa. So, àwọn ọmọ Nàìjíríà, torí ẹ̀ mo ṣe ń sọ fún wa pé ká máa kíyèsára gbogbo ìgbà. Ṣùgbọ́n ṣá o, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o. Ọlọ́run dẹ̀ lè fojú àánú wò, kó ṣíjú àánú wo Trump. Ṣùgbọ́n a à tí mọ ìdí tí Suleiman fi sọ bẹ́ẹ̀. A à mọ ìdí tó fi sọ bẹ́ẹ̀, àmọ́ kò tíì sọ fún wa ní nǹkan tí ó lè fà á àbí nǹkan tó fà á. Pọ́mọbìnrin yẹn, òun ló máa rúùlù Amẹ́ríkà. Bírọ́ ní bóòtọ́, gbogbo ẹ̀ kù sọ́wọ́ Ọlọ́run. Òun ló máa rúùlù Amẹ́ríkà, òun ló máa ṣe. Ó sọ, ó tún sọ, ó sọ, ó tún sọ, ó ní ká lọ mú báírò. Ó ní ká kọ́ ọ́ lẹ̀ lénìí ní nǹkan tóun sọ. Mo máa ṣe rò pé kò ní lè ju 1 year. Ó ní 1 year péré ló máa lò tó máa bẹ̀rẹ̀ sí ní máa probe ẹ̀. Bó ṣe sọ òyìnbó yẹn ló máa probe ẹ̀. So it mean pé kì í ṣe òun ló yẹ kó wà ńbẹ̀. Ta ló yẹ kó wà ńbẹ̀ o? Ìbéèrè. Ọlọ́run ló yé. Ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ̀, Ebenezer ló kọ o. Ẹ̀dẹ̀ lọ̀rọ̀ Olúwa. Bí rere ló bá mọ̀, ọ̀rẹ́ mi máa ṣe. Tó bá dẹ̀ sọ pé wá jẹ́jẹ́ pé ìkà ló máa ṣe, túbọ̀ múra sí i. Ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ̀, ẹ̀dẹ̀ lọ̀rọ̀ Olúwa. Ẹ̀mí mímọ́ o.
Á ṣàánú fún wa o, ṣàánú fún wa láyé yìí o. Ṣùgbọ́n ṣá, Trump tó wọlé, tọ́lọ́run jẹ́ kó wọlé ní sáà yìí. Ẹ gbọ́ Ọlọ́run tóbi. Àwọn Mùsùlùmí wọ́n ní ẹ gbọ́ Ọlọ́run tóbi. Allah kò bàbá ránṣẹ́ ń sọ. Alhamdulillah lẹ́nu. I don't know. Bẹ́ẹ̀ tí wọ́n ṣe máa ń sọ pé kán gbọ́ Ọlọ́run tóbi. Ṣé kí Ọlọ́run wá tóbi? Ọlọ́run ọba yìí, ó ní nǹkan tó fẹ́ mú jáde. Ẹ lọ kọ́lẹ̀. Ìwọ̀nba 1 year tó fẹ́ lò, bó tiẹ̀ máa Ọlọ́run tiẹ̀ fún láyè pé kó tiẹ̀ lo 1 year. Ó ní nǹkan tọ́lọ́run fẹ́ mú jáde ńbẹ̀. Ló ṣe allow ẹ̀ fún 1 year. Ìyanu lọlọ́run o. Ìyanu lọlọ́run. Ọlọ́run fẹ́ fi títóbi agbára ẹ̀ hàn. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé yìí, láti gbé ògo Ọlọ́run ga ni. Láti gbé ògo Ọlọ́run ga. Because kí wá ní ìtumọ̀ yìí? Pé gbogbo wọn tó ń jubilate. So it mean pé kì í ṣe pé bóyá òun ló win ni. Kí ni ìdí ẹ̀? Ọlọ́run ló yé. Báwo ló ṣe jẹ́? Ọlọ́run ló yé. Just 1 year. Àfi kó yá tètè bẹ̀rẹ̀ sí ní ṣe findings ẹ̀. Kí Trump bẹ̀rẹ̀ sí ní ṣe findings ẹ̀, kí wọ́n ṣe àtúnṣe. Nítorí pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ọlọ́run fẹ́ mú nǹkan gidi jáde ní 1 year. Ìyanu á ṣẹlẹ̀. Ó ga jù. Ó ga jù. Àwa ò mọ̀ o. A mọ̀ nǹkan tọ́lọ́run fẹ́ mú jáde nínú ẹ̀. But a mọ̀ pé ó máa so èso rere jáde. Torí Ọlọ́run wa kì í ṣe ibi. Rere lọ́lọ́run máa ń ṣe ní gbogbo ìgbà. Can you imagine? Prophet Suleman ló sọ bẹ́ẹ̀. Ó ní kán lọ kọ́lẹ̀. Ó ní kán lọ kọ́lẹ̀ o. Ó ní ṣùgbọ́n ṣá, a ó rí ògo Ọlọ́run. Èmi mò ń sọ bẹ́ẹ̀ o. Prophet yẹn ò sọ pé a rí ògo. Ó ní but èmi ń sọ pé mi ń wòye gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ́run ń ṣe tí gbogbo á fojú rí. Tá dẹ̀ mọ̀ pé Ọlọ́run ìyanu ni. Kò sí nǹkan tí ò lè ṣe. Bẹ́ẹ̀ ni, he's a miracle God. He's a miraculous God. Hallelujah. Ẹ̀yin èèyàn wa, ẹ bá fi ìtókù sí comment section. Ohun tẹ́ bá rí nínú ẹ̀, ẹ jẹ́ ká jọ ṣàsọyépọ̀. Ẹ ṣé gan, ẹ bá subscribe o. Kí ẹ dẹ̀ bá wa tẹ́ bá wa subscribe, kí ẹ bá like ẹ̀, kí ẹ dẹ̀ bá share. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Good morning o. Bye.